Aláròyé máa wí o. NSCDC Kwara ti dóòlà ẹ̀mí akẹ́kọ̀ọ́ fásitì Kogi tí wọ́n jí gbé. Ọjọ́ Ajé Monday ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2024 yìí àjọ civil defence ẹ̀ka tìpínlẹ̀ Kwara fi ìròyìn ayọ̀ léde pé àwọn ti dóòlà ẹ̀mí Fausiyat Muhammad akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ Kogi tó wà ní Àyìngbá táwọn ajínigbé jí gbé kúrò ní àkàtà àwọn ajínigbé ọ̀hún láyọ̀ àti àlàáfíà láì farapa. Nínú ìròyìn tí ọ̀gá àgbà àjọ civil defence ẹ̀ka tìpínlẹ̀ Kwara Umar Muhammad fi lélẹ̀ ní ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ló ti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé àwọn ti dóòlà ẹ̀mí Fausiyat láyọ̀ àti àlàáfíà, kódà àwọn yóò fi Fausiyat ránṣẹ́ sípínlẹ̀ Kogi láìpẹ́. Ó tẹ̀síwájú pé àwọn olùgbé àgbègbè Ajégúnlẹ̀ Ẹgbẹ́jìlá ní ìlú Ìlọrin ni wọ́n ti kẹ́fín Fausiyat ní ìhòòhò ni wọ́n rí ọmọbìnrin yìí tí wọ́n sì ta àwọn ẹ̀ṣọ́ aláàbò lólobó tó fi lọ gbé akẹ́kọ̀ọ́ yìí táwọn sì fún un láṣọ. Ó fi kún pé Fausiyat ní òun kò mọ bí òun ṣe dé ìpínlẹ̀ Kwara láti Kogi. Ó ní ohun tí òun mọ̀ ni pé ìwé tóun mú lọ́wọ́ jábọ́ tóun sì fẹ́ mú un, ṣùgbọ́n òun kò mọ ohun tó ṣẹlẹ̀ mọ́ títí òun fi yájú sí ìlú Ìlọrin. Umar ní àwọn ti fi ọ̀rọ̀ náà tó gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq létí táwọn yóò sì fi akẹ́kọ̀ọ́ náà ṣọwọ́ sí ìpínlẹ̀ Kogi. Tẹ́ ò bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá lọ yìí làwọn ajínigbé ọ̀hún jí Fausiyat akẹ́kọ̀ọ́ fásitì Kogi tó wà ní ìpele kẹrin 400 level ní ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ nípa èdè Gẹ̀ẹ́sì English gbé ní ìlú Àyìngbá nípínlẹ̀ Kogi tí àwọn ajínigbé náà sì wá jù sílẹ̀ ní ìlú Ìlọrin. Wọ́n ní Fausiyat kò lè sọ̀rọ̀ dáadáa mọ́ látàrí àwọn ìdojúkọ tó rí lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún. Ibrahim Alágúnmu ló ṣe àkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.